Song.
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. A kí gbogbo ẹ̀yin èèyàn wa nínú ilé, gbogbo àwa tó lọ́n bá ní ká ní àǹfààní láti wo ètò wa ní àsìkò yìí. Gbogbo àwọn tó ń request lórí update information lórí ọ̀rọ̀ yìí, a sọ fún wa pé a ń láti ṣe sùúrù, àwọn ò kí ń kánjú, a kì í kánjú, ṣùgbọ́n lénìí a ní àǹfààní láti fún wa ní update information lórí ọ̀rọ̀ tó ń lọ ní Ìlọrin. Ṣùgbọ́n kó tó di pé a máa kó sínú ọ̀rọ̀ yìí gan-an, mo kọ́kọ́ fẹ́ ká gbọ́ ohùn President Ògo Ìlọrin Alhaji Muritada. Mo fẹ́ ká gbọ́ ohùn Alhaji Muritala tí gbogbo èèyàn mọ̀ sí Baba Bariga, tó jẹ́ Ògo ìlú Ìlọrin. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ ìdí tí mo kọ́kọ́ fẹ́ ká kọ́kọ́ gbọ́ ọ́díò yìí ni pé kí ó lè yé wa, àwa tí ọ̀rọ̀ ò yé, kí ni ìdí pàtàkì tí wọ́n ṣe arrest Tani Olohun, àwọn wo sì ni wọ́n lọ mú, àwọn tí wọ́n gbé ìgbésẹ̀ báwo náà ṣe fẹ́ mú, báwo náà ṣe gbé ìgbésẹ̀, then àwọn wo ló lọ mú. Mo fẹ́ ká gbọ́ eléyìí first kó tó di pé a máa tẹ̀síwájú. Tíyàn bá ṣẹ̀yàn ni o mọ̀ pé ìlú Nàìjíríà tá wà yìí kò gba pé kí o lọ fi ọwọ́ ara rẹ̀ kó lọ fi dá sẹ̀ríà. Ìlú yìí ìlú tó lajú dáadáa ni. Àwa táwa jẹ wá ń bẹ̀ náà gẹ̀dẹ̀ rí, àwa tá mọ ọ̀tún yàtọ̀ sósì ni. Báwo ni kò rọrùn? A máa lọ gbé nígbà tá ìfẹ́ tó ṣẹlẹ̀, a lọ fi ẹjọ́ sùn àwọn tó jẹ́ ìjọba ni. Ìjọba náà gẹ̀dẹ̀ rí, àwọn alọ́fẹjọ́ sùn àwọn tó jẹ́ ìjọba ni. Àwọn ìjọba yìí gan, àwọn náà gẹ̀dẹ̀rẹ̀ lọ gbé ìgbésẹ̀ nígbà tó rí pé ìta àwọn wáyé nǹkan tó já sí wípé ó lè da ogun tó lè da wàhálà lẹ̀ ní ìgbé káwọn tètè ya sí. Because nígbà tí ìyàbá ṣe nǹkan tó bá gbìyàn tó bá ti di pé provocation, ẹni yẹn náà ó lè padà ṣe kíni, ó hùwà tí ò yẹ kó hù sílùú kan yẹn. Ìtorí eléyìí la fi ṣe kíni, la fi lọ bá ìjọba láti lọ ṣe kíni, láti lọ fi ẹjọ́ sùn níbẹ̀. Ìjọba la fi ẹjọ́ sùn, ìjọba náà gẹ̀dẹ̀rẹ̀ ló fi ọwọ́ òfin ló fi gbé. Báwo ni ẹ ṣe máa lọ gbé yẹn láti ìlú kan sí ìlú kan láì sí ìmọ̀ ìjọba bẹ̀? Ẹni tó bá sọ fún ìbẹ̀rẹ̀ ní ìrọ̀pẹ́ ni ẹni làkà ètùtù. Ìlú Ìbàdàn ni náà ìjọba ló lọ gbé nílùú Ìbàdàn, ìjọba ìlú Ìbàdàn ló gbé, ìjọba dẹ̀ ló lọ gbé bẹ̀, ìlú Ìbàdàn ló gbé, ìjọba dẹ̀ ló lọ gbé bẹ̀. Irú àìsàn wọ́n ti yọ ọkùnrin dáadáa jẹ́ ẹ̀sùn láìpẹ́ kó ti dé. Kò yẹ pé bí a gbé àgbo lọ́bẹ̀, ó yẹ lọ mú ẹ lọ ṣe bá kan. Kò sẹ́ni kẹfẹ́ bẹ̀ ju ìjọba ló lọ́bẹ̀. Ẹni báyìí òun làbẹ́jọ́ ẹ̀ wà. Kí ló sọ? Ní tó sọ yìí. Kí ló rí? Ìgbà àwọn ọlọ́mọ bí wọ́n ṣe ṣe kí ni? Wọ́n lè ṣètò ẹ̀. Kí wàá ní ìpínlẹ̀ tẹ́lẹ̀ gbé lọ? Mo fẹ́ ká tuntun ọ̀rọ̀ yìí gbọ́ lẹ́ẹ̀kan sí. Mo rò pé Nàìjíríà tá wà yìí ìlú tó jẹ́ bó ti dàgbà sókè kẹ́. Ìjà ti gba láti mọ̀ ọ̀tún fọ́tún, aláti mọ̀ òsìkòsì. Tíyàn bá ṣẹ̀yàn ni o mọ̀ pé ìlú Nàìjíríà tá wà yìí kò gba pé kí o lọ fi ọwọ́ ara rẹ̀ kó lọ fi dá sẹ̀ríà. Ìlú yìí ìlú tó lajú dáadáa ni.
àwa táwa jẹ wá ń bẹ̀ náà gẹ̀dẹ̀ rí àwa tá a mọ ọ̀tún yàtọ̀ sósì ni báwo ni kò rọrùn a máa lọ gbé nígbà tá a rí ìfẹ́ tó ṣẹlẹ̀ a lọ fi ẹjọ́ sun àwọn tó jẹ́ ìjọba ni ìjọba náà gẹ̀dẹ̀ rí àwọn alọ́fẹjọ́ sun àwọn tó jẹ́ ìjọba ni àwọn ìjọba yìí gan àwọn náà gẹ̀dẹ̀ rí lọ gbé ìgbésẹ̀ nígbà tó rí pé tá a mú wáyé nǹkan tó já sí wípé ó lè da ogun tó lè da wàhálà lẹ́nu ìgbé káwọn tètè yá ya sí because nígbà tí yàrá ṣe nǹkan tó bá dúnyàn tó bá ti di pé provocation ẹni yẹn náà ó lè padà ṣe kíni ó hùwà tí ò yẹ kó hù sírù kan yẹn ìtòrí eléyìí la fi ṣe kíni la fi lọ bá ìjọba láti lọ ṣe kíni láti lọ fi ẹjọ́ sùn níbẹ̀ ìjọba la fi ẹjọ́ sùn ìjọba náà kẹ̀dẹ̀ rí ló fi ọwọ́ òfin ló fi gbé báwo ni ẹ ṣe máa lọ gbéyàn láti ìlú kan sí ìlú kan láì sí ìmọ̀ ìjọba bẹ́ẹ̀ ẹni tó bá sọ nínú ẹni ìrọ̀pẹ́ ni ẹni làbá ètùtù. ìlú Ìbàdàn ni náà ìjọba ló lọ gbé nílùú Ìbàdàn ìjọba ìlú Ìbàdàn ló gbé ìjọba dẹ̀ ló lọ gbé bẹ́ẹ̀ ìlú Ìbàdàn ló ń gbé ìjọba dẹ̀ ló lọ gbé bẹ́ẹ̀ ìlú àìsí wọ́n ti yọ ọkùnrin dáhùn ẹjọ́ ẹ̀sùn la gbọ́ kó ti dé kò jẹ́ pé bí agbé àgbo lọ́bẹ̀ ó yẹ lọ mú ẹ lọ ṣe bá kan kò sẹ́ni kẹfẹ́ bẹ̀ ju ìjọba ló lọ́bẹ̀ ẹni báyìí òun làbẹ́jọ́ ẹ̀ wà kí ló sọ ní tó sọ yìí kí ló rí ìgbọ́ àwọn tó mọ bí wọ́n ṣe ṣe kí ni wọ́n lè ṣètò ẹ̀. ẹni tí a gbọ́ ohùn ẹ̀ nísìn òun ni Sheikh Murtada tí gbogbo ayé mọ̀ sí Baba Bariga tí wọ́n jẹ́ pírẹsidẹ́ǹtì Ògo ìlú Ìlọrin. Kó tó di pé màá rìn jìnnà lórí ọ̀rọ̀ yìí òun ni wípé gẹ́gẹ́ bí àwọn document tó wà available sí ọwọ́ tèmi nítorí pé láìsí evidence ẹ mọ̀ pé mi ò kì í ṣe program and I am a trained journalist, trained investigative journalist ni mi, and I trained in Britain. Mo practice journalism. Now, ní country kọ̀ọ̀kan ló ní àwọn òfin àti ọ̀nà tí wọ́n máa ń gbà tí wọ́n máa ń fi arrest ẹni tó bá jẹ́ suspect. Ìdí tó máa ṣe lo suspect ni wípé tí wọ́n bá fi ẹ̀sùn kan èèyàn tó bá ti di pé ó ti ní ìdí kan arrest onítọ̀hún, so àwọn police ló wà ní in charge of arrest. Tó bá arrest tán kẹ́ni ẹ̀ mọ̀ bá sá lọ wọ́n á tì mọ́lé wọ́n á dẹ̀ kọ sí ojú bọ́ọ̀dù wípé suspect ní lágbájá báyìí wọ́n á ní kó ṣe statement. Gbogbo tó sọ bẹ́ẹ̀ ni ò bẹ́ẹ̀ kọ́ but statement tó bá give wọ́n wá bẹ̀rẹ̀ investigation. Tó bá bẹ̀rẹ̀ investigation tán wọ́n á wá sùn ẹ̀ sí court. Tó bá rí i pé ó wà unbailable wọ́n ní bẹ́ẹ̀lì ẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́pàá kó má bàa sá lọ. So wọ́n á charge ẹ̀ sí court. Tó bá charge ẹ̀ sí court so òun náà lọ gba lọ́ọ̀yà. Àwọn tí wọ́n fẹ́ sùn kàn yẹn àti ẹni tí wọ́n fẹ́ sùn kàn wọ́n á jọ pàdé ní court. So based on the investigation àti report to àwọn ọlọ́pàá àtàwọn tí wọ́n bá wà involved àti prosecutors àti gbogbo àwọn tí wọ́n bá wà involved tí wọ́n jẹ́ àwọn security agencies tí wọ́n bá wà appear ní court pẹ̀lú evidences tí kálukú bá give òun ni adájọ́ fi máa mọ̀ pé lágbájá yìí bóyá criminal ni o àbí kò ṣe criminal. Tí ó bá ti tẹ́ adájọ́ lọ́rùn so wọ́n á ní kán dá ẹnìyẹn padà sí court wọ́n á máa continue investigation. So nígbà tí
so ní court wọ́n á pè ní hearing pé hearing àwọn fẹ́ gbọ́ ẹjọ́ lágbájá àti lágbájá ló máa lò. So tó bá ti di pé ilé ẹjọ́ fi ìwádìí tó múlẹ̀ tán wọ́n á ṣẹ̀ṣẹ̀ máa lo gbólóhùn criminal fún ẹni tí wọ́n mú. And punishment ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà fún ìjìyà, that is ìjìyà oríṣiríṣi ló wà fún, ó depend lórí nǹkan tẹ́ni ẹ bá ṣe. Ṣùgbọ́n gbà tó ṣe pé gbogbo ìgbà làwa máa ń sọ, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà lórí social media tó láwọn ń report, àwọn ń give information fáwọn èèyàn, 95% wọn kì í ṣe investigation rárá. Òun ló kó bàtà lọ́lọ́run gan fún rẹ̀, because èèyàn kankan post kìíní kan sórí social media, èèyàn sáré mu, ẹ mọ̀ ṣiṣẹ́ lé lórí, ẹ mọ̀ akóbára yín látara ọ̀rọ̀ tí ò yé yín. Òun ló kó bàtà lọ́lọ́run náà. Ó wà lóòkan tó kó bá, yàtọ̀ sí pé ó dáná sun Quran, yàtọ̀ sí pé ó dáná sun Quran, ṣé ó rí òkúta gidi rí? Kò rí rí. Sọmọ kò mọ́ rí. Ṣùgbọ́n àwọn nǹkan tí wọ́n post sórí social media, òun mú, ó ń believe nínú ẹ̀, ó wá ń ṣiṣẹ́ lé lórí. So kó tó wá di pé ó ṣẹ̀ṣẹ̀ wá gbé Quran, ó wá dáná sun, ó tún wá record ara ẹ̀. Now ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti report ẹ̀. Ṣùgbọ́n àwọn ọlọ́pàá wọ́n láti wá ìkankan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òfin tó fẹsẹ̀ rinlẹ̀ tí wọ́n lè fi arrest ẹ̀. Nígbà tó lọ́wọ́ wa kó bá, àbígbà tí bí màálùú ni tí wọ́n fẹ́ pa, tí wọ́n ti so lókùn tí wọ́n gbé kalẹ̀, tí wọ́n mọ̀ ṣe, tí wọ́n wá túmọ̀ bí tí wọ́n fọ̀bẹ sí, tó wá já sí pé màálùú yẹn gan ló tún wá fẹsẹ̀ tu ilẹ̀ tí wọ́n fi wá rí ọ̀bẹ. Ṣé àpò ẹsẹ̀kẹsẹ̀ làwọn alápàtà máa dù. So ó fẹnu kó bára rẹ̀ pẹ̀lú kéèsì òkúta gidi. Kí n tó tẹ̀síwájú, ẹ rí èyí tó pẹ̀rẹ̀ ní Sowore, ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ gbà ló ti ní problem. Kódà àìmọye ìgbà ní federal government wọ́n ti tì mọ́lé tí ìṣọdún kan kìí ṣọdún méjì fún àwọn ọ̀rọ̀ míì tó máa ń sọ tí ò dá lójú, tó dẹ̀ pẹ̀rẹ̀ journalist. Lásìkò Buhari ẹ rí pé wọ́n ti mọ́lé dáadáa. Àwọn nǹkan kan wà tó máa ń report tó já sí pé kò kí ń ṣe ìwádìí tó kún ojú òṣùwọ̀n tó ló ṣe máa ń kó rẹ̀ sínú problem. Ṣé wàá rí document tó wà lọ́wọ́ èmi yìí tẹ́ ń wò yìí, document tẹ́ ń wò yìí, òun ni document tí legal company tí ọ̀kan lú ẹ̀ lélẹ́yìí o nínú àwọn fáìlì kéèsì Tani Olohun tí wọ́n lọ rìpọ́ọ̀tù ní court. Ìgbà míì ẹ lè gbé kéèsì lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá direct kẹ́ lọ fẹjọ́ èèyàn sùn. Kí lọ́lọ́pàá máa sọ fún yín? Wọ́n á ní kẹ́ kọ statement, wọ́n á ní kẹ́ máa lọ, ṣe mọ ibi tó ń gbé, ṣe mọ address ẹ̀, tẹ́ fi gbogbo details yẹn lẹ̀. Àwọn ọlọ́pàá ní kẹ́ máa wọrí, àwọn ọlọ́pàá máa wá wọ ẹnìyẹn lọlé, wọ́n á lọ serve pé yọjú o, wọ́n ń wọ ẹ̀ police station. Tí ó bá yọjú, wọ́n á tún send míì. Tí ó bá yọjú, wọ́n á lè lọ arrest ìyàwó ẹ̀, àbọ́mọ, àbí bàbá àbí ìyá ẹ̀. Torí ìgbà tó bá gbọ́ pọ́n arrest ìyá àwọn àbí bàbá àwọn, tó bá nífẹ̀ẹ́ wọn yóò yọjú sí police station, àbí kò ní yọjú, wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá mú òun gangan. Ipe kò yọjú yẹn ó tún ti dáràn. So wọ́n á ní kóun náà ṣe statement, wọ́n á múlẹ̀. Now wọ́n á ní kó pe lọ́ọ̀yà rẹ̀. So wọ́n á lè charge sí court. Court wà fún rírojọ́ ni, ọlọ́pàá wà fún arrest. Now tí ẹ bá wo ìkan tí àwọn Ògo Ìlọrin tí wọ́n ṣe direct criminal complaint, àbí ká sọ pé direct complaint ni wọ́n lọ ṣe. Nígbà tí wọ́n lọ ṣe direct complaint ní court, ẹ mọ́ gbàgbé pé ní court àwọn ọlọ́pàá wà ń bẹ̀ náà. Ta ló fi àwọn ọlọ́pàá sí court? Ṣé kìí ṣe government ni? So nígbà tí wọ́n ṣe direct complaint ní court, so gbogbo ẹjọ́ tí wọ́n rò rè,
ẹ ṣáà rí pọ́n stamp ẹ̀. Even èmi tí ń bá yín sọ̀rọ̀ yìí mo ní warrant of arrest Tani Olohun ó wà lọ́wọ́ mi, ó wà lọ́wọ́ mi, ó dẹ̀ ti wà lọ́wọ́ mi láti ìgbà tó ti fẹ́ mú. So now èmi ò lè release yẹn, mi ò lè release ẹ̀ síta torí mo mọ̀ báwọn police ṣe operate, because àwa náà ṣiṣẹ́ pẹ̀lú police ní Britain. Tí ọ̀rọ̀ news àbí kankan bá ṣẹlẹ̀ a mọ̀ bọ́n ṣe operate, and the same process náà ní everywhere. So now irú àwọn eléyìí ló yẹ kí Sowore kọ́kọ́ wádìí, tó pé Sowore wádìí gbogbo àwọn eléyìí tó dẹ̀ lọ wádìí warrant of arrest yẹn náà, kó wádìí, kó lọ síbẹ̀, kó lọ wádìí àwọn tó issue ẹ̀ ṣé lóòótọ́ ni, ṣé kì í ṣe fake o kankan. Ó yẹ kó ṣe gbogbo àwọn wádìí yẹn kó tó máa sọ rubbish tó ń kọ sí orí social media. Ṣùgbọ́n gẹ́gẹ́ bó ṣe sọ, ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe ìwádìí tó kúnná, wọn kì í ṣe ìwádìí tó kúnná. A ó rí wípé the warrant of arrest was issued by the upper area court in Ilorin based on the direct criminal complaint filed by the lawyer that representing the complainant. So lórí kéèsì yẹn ni wọ́n fi ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọlọ́pàá, òun náà fi ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọlọ́pàá, and àwọn ọlọ́pàá tí wọ́n lọ sí Ìbàdàn, àwọn náà mọ̀ bọ́n ṣe operate. Wọ́n kàn lè dé Ìbàdàn kankan lọ sí Mapo nílé Tani Olohun kankan lọ arrest ẹ̀. No, àwọn ọlọ́pàá máa lọ sí police station tó súnmọ́ ibẹ̀ wípé tó iṣẹ́ táwa ṣe rèé o, láti Ìlọrin ọlọ́pàá ni wá, and this is kíní àṣẹ tí wọ́n issue wípé ká fi arrest èèyàn báyìí. So àwọn náà máa fàṣẹ sí. Báwo kí ló tọ́lọ́pàá fi fàṣẹ sí ní Ìbàdàn ni wípé ó ti wà nínú rẹ́kọ̀dù àwọn ọlọ́pàá wípé àwọn gangan ti ń wá Tani Olohun láti April ni wọ́n ti ń wá, and àṣẹ yẹn wá látọ̀dọ̀ àwọn ọ̀gá wọn. Ẹni tí wọ́n wá ní April, May, June, July, tí àwọn kan tó wá gbé ẹjọ́ wá pé ó ṣe nǹkan báyìí, wọ́n ń wá. Ìdí nìyẹn tó fi já sí pé àwọn ọlọ́pàá ti Ìbàdàn náà láti cooperate pẹ̀lú ọlọ́pàá ti Ìlọrin. Ẹ má gbàgbé pé Nigerian Police Force federal government ló ní, kì í ṣe state. Ọlọ́pàá lè mú èèyàn ní state láì sọ fún gómìnà tó wà níbẹ̀ torí pé federal government ní control ọlọ́pàá. Ṣùgbọ́n kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Tí wọ́n bá kàn fẹ́ pọ́n gómìnà yẹn lé, náà máa lọ yan létí ẹ̀ pé nǹkan báyìí la wá ṣe o, and gómìnà ò lè sọ pé kán má ṣe torí gómìnà náà mọ̀ pé federal government ló ní àwọn police. So kò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n dá sọ̀rọ̀ yìí. Wọ́n understand the system Nigeria at all. Ẹ̀dẹ̀ láti mọ̀ nípa nǹkan tó ń lọ nínú ìlú yín. So now àwa tí kò bá yé tá à ń sọ pé fake warrant of arrest náà fi mú Tani Olohun, kò ń ṣe fake o, kò ń ṣe fake rárá, àfi tí ó bá yé wa. And in Nigeria tí a bá ń sọ̀rọ̀ lórí defamation of character, so defamation of character is governed by common law. Common law ó láwọn principles tí wọ́n fi máa ń lò about somebody. When you say something about somebody, that is false statement.
when you made false statement about someone, that statement can damage his or her reputation. And tó bá jásí pé ẹni tó bà lórúkọ jẹ́ àbí tó sọ nǹkan tí ò ṣe, ó fẹ́ lo òfin, so àfi kó lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá kó lọ report. Tó bá lọ report, àwọn ọlọ́pàá ọmọ wá ẹni yẹn láti arrest ẹ̀. Ṣùgbọ́n gbà tí wọ́n ti wá ọ̀nà tí wọ́n fẹ́ gbà mú tí wọ́n ò tí ì rí mú, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti lọ complain. Àwọn tí wọ́n á lo direct, àwọn lọ sí court. So court ní agbára láti issue warrant of arrest. Àwọn ọlọ́pàá dẹ̀ wà ní court náà. Òun ló jẹ́ kí wọ́n arrest Tani Olohun ní on the 16th mọ́júmọ́ 17th tí wọ́n fi lọ gbé e lálẹ́ nìbàdàn. Now nígbà tó bá lọ fẹjọ́ èèyàn kan sùn wípé ó bà lórúkọ jẹ́, àkọ́kọ́ kóòtù máa need the evidence, the statement tẹ́ni yẹn sọ nípa ààrẹ tí ò rí bẹ́ẹ̀. Statement tí ẹni tó bà lórúkọ jẹ́ tó sọ nípa ààrẹ nípa ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀, yẹn jẹ́ number 1. Number 2, ǹjẹ́ ọ̀rọ̀ tó sọ yẹn ṣé ó wà published nínú newspaper àbí lórí television àbí lórí social media? Tó yẹ pé bẹ́ẹ̀ ni, o ní láti download ẹ̀ kó o dẹ̀ gbé sórí CD àbí ibì kan tó já sí pé ilé ẹjọ́ lè wò ó àbí lọ́ọ̀yà lè wò ó tí lọ́ọ̀yà máa present ní court. Ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta, ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ, ǹjẹ́ ó lè kó bá ìgbésí ayé rẹ àbí kò lè kó bá? Tó bá jẹ́ sí pé nǹkan tó lè kó bá reputation rẹ ni, ó di mẹ́ta. Eléyìí ó ti jẹ́ àwọn evidences mẹ́ta tí lọ́ọ̀yà lè fọkànbalẹ̀ sí láti present case síwájú adájọ́. So adájọ́ náà tó fẹ́ dájọ́ ó sì mọ consequences tó wà lára àwọn nǹkan tí tá a sọ yìí. Tí a bá wá wo mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yìí, gbogbo ẹ̀ ló wà nílẹ̀ lórí ọ̀rọ̀ Tani Olohun. Olúwo tedé tó parọ́ mọ́ Òkútagídí pé ó ní òòṣà nínú ilé, òun lọ kéwú lọ́dọ̀ Sheikh Alfa ńlá Muhammad Awwal bàbá Khalifa Toni. Ó sọ fídíò rẹ̀ wà, wọ́n ti play ẹ̀ fádájọ́, lọ́ọ̀yà ti rí, so ó ti commit offence defamation of character, ìyẹn Olúwo tedé. Tani Olohun náà gbá fídíò yẹn mú, òun náà ṣiṣẹ́ lórí ẹ̀, ó believe pé bẹ́ẹ̀ ni, òun náà tún wá defame Òkútagídí mọ́. Gbogbo àtàbá nílà káì dáadáa, kẹ́ mọ́ fi òye, kẹ́ mọ́ fi wo ọ̀rọ̀ yìí lọ. Ìyá Ọ̀ṣun tí wọ́n ti mọ́lé, ṣe mọ̀ pé òun náà parọ́ mọ́ Òkútagídí wípé ó ní Òkútagídí wọlé òòṣà, òun gbẹ̀bí fún ọ̀kan náà àwọn ìyàwó wọn kankan. Òkútagídí ti kú ní 2016. Tabawo ti ń tó bí ọdún 7 sẹ́yìn àbọ̀dún 8. Wọ́n béèrè lọ́wọ́ ìyá Ọ̀ṣun pé gbà wo ló di oníṣẹ̀ṣe, ọlọ́dún 4, ó ní 4 years ago. So 4 years ago ló ṣẹ̀ṣẹ̀ di oníṣẹ̀ṣe. Báwo ló ṣe wá jẹ́ olùgbẹ̀bí fún ẹni tó ti kú láti bí ọdún 7 sẹ́yìn? Ó ní Muslim lòun tẹ́lẹ̀, àmọ́ ọdún 4 sẹ́yìn lòun ṣẹ̀ṣẹ̀ di oníṣẹ̀ṣe. Ṣé rí pọ̀rọ̀ rẹ̀ ti takora wọn? Òun ló jẹ́ kí adájọ́ jù yẹn náà sínú ẹ̀wọ̀n, because wọ́n ti jẹ̀bi ẹ̀sùn defamation of character ni. So àwa tí a bá ní làákàì dáadáa, tá a sì ní òye, tá a bá mọ tí lọ́ọ̀ sọ nípa Nàìjíríà, ẹ lọ́ọ́ ra ìwé òfin Nàìjíríà, ó wà lọ́jà. Kì í ṣe pé bóyá gọ́ọ̀mẹ̀ntì ń fi òfin pamọ́, no,
ó wà lọ́jà tẹ́ bá wá ẹ rí. Tani Olohun òun ọṣẹ àwọn àfáà tó ti defame wọn è ṣe mẹ́jọ wọn è ṣe mẹ́wàá ní Tani Olohun. Kì í ṣe Òkútagídí kan ló defame o, ó ti defame ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà. Ẹ̀yin náà ẹ lọ sórí page ẹ̀ kẹ́ lọ wò ó, ẹ mọ̀ pé lóòótọ́ ló defame ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà. Kódà ó defame Sheikh Adam Abdullahi Lori rahimahullah, ó defame Mudirul Markaz, ó defame Sheikh Muhyiddin Bello Ajani, ó defame Sheikh Muhyiddin Ọ̀fà, ó defame Mufti Ìwó, ó defame wọn, ó defame ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà lọ́rin kó tó bọ́ sọ́dọ̀ Òkútagídí. Mi ò ní dárúkọ gbogbo àwọn ìyẹn ní àsìkò yìí, ká má wá tí ì sọ ti Quran tó dáná sun. Quran tó dáná sun yẹn ẹ mọ̀ yí pé Ọlọ́run yọ Tani Olohun tí kìí ṣe pé irú Kano àbí Zaria àbí Sokoto ló ti dáná sun Quran, if not wọ́n á ti pa. Ṣé mọ̀ pé àwọn fanatics wọ́n pọ̀ níbẹ̀ yẹn, wọ́n á ti pa dànù. Because blasphemy ni wọ́n ń pè nínú òfin. Blasphemy kéèyàn dáná sun Bible kó dáná sun Quran, because Bible ìwé ọ̀rọ̀ Ọlọ́run ni fáwọn Christian. Kéèyàn kankan wò sùsùn kó dáná sun ìwé àwọn mùsùlùmí tí wọ́n bìlífù nínú ẹ̀ òun ni Quran. Quran ni manual táwọn mùsùlùmí fi ń ṣe ẹ̀sìn wọn. Kò bá jẹ́ China ló ṣe pépà o, kò bá má jẹ́ China. Ìwọ tó bá ń wo pé ìwọ ló ní Quran tiẹ̀ tó rà tó dáná sun, ṣùgbọ́n ó ń fi ẹ̀sìn ṣe yẹ̀yẹ́ ni ẹ̀sìn àwọn mùsùlùmí, torí pé kì í ṣe ìwọ nìkan ló ní Quran lé, tó bá dáná sun ti tiẹ̀ ọ̀ dáná sun tàwọn ẹlòmíì. Ṣùgbọ́n nítorí pé ń jẹ́ Quran ọ̀rọ̀ Ọlọ́run, òun sì ni manual táwọn mùsùlùmí ń lò. Ìlọrin dẹ̀ ní wọn kì í fi ọ̀rọ̀ Islam ṣeré. Gbogbo àwọn èyí tó ti ṣe yẹn ti wà nílẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n wọn ní àǹfààní láti arrest ẹ̀, torí pé kóòtù lè ní òkè tẹ́bá kóòtù lè sọ pé Quran yẹn ìwé tiẹ̀ tó lọ rà lọ ya kankan ló sún náà. Ṣùgbọ́n níbi tó ti wá shoot ara rẹ̀ lẹ́sẹ̀, òun ni àwọn àáfàá tó wá bẹ̀rẹ̀ sí ta sí wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Kí ló jẹ́ kó máa ṣe bẹ́ẹ̀ ni yí pé ó rí i pé Saheed Shittu ó ti ṣe ó mú jẹ. Saheed Shittu náà ó ti ba orúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá ńláńlá jẹ́, ṣùgbọ́n wọn ṣe kankan fún un. So ó wá lérò yí pé ok ó yẹ kóun ló lè ṣe é kóun ó mú jẹ. Nǹkan tó kí láyà nìyẹn. Ó bú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó yá sí pé àwọn mùsùlùmí tí wọ́n ń respect wọn. Àwọn ibi tí ó ti ṣe àṣìṣe rèé. Ìyá tó bí lọ́mọ ọwọ́ ọ̀nà ẹ̀ kò gbọ́rọ̀ sí ìyá rẹ̀ lẹ́nu. Ẹ rí i pé ó ti ṣìṣe lọ́dọ̀ ìyá tó bí, because ìyá rẹ̀ ń bínú sí gidigidi àtàwọn fámìlì ẹ̀. Ìyá rẹ̀ ń bínú sí gidigidi, inú ìyá rẹ̀ gan ò dùn sí. Inú ìyá rẹ̀ ò dùn sí o, nítorí wípé ìyá tó bíyàn lọ́mọ tó bá báyàn sọ̀rọ̀ ó yẹ kéèyàn gbọ́ ohun tí ìyá bá sọ, ṣùgbọ́n kò gbọ́rọ̀ sí ìyá rẹ̀ náà lẹ́nu nítorí pé nítorí ó ń wá nǹkan tí ó fẹ́ jẹ. Àwọn fámìlì ẹ̀ náà wọ̀nà ẹ̀ kò gbọ́. Ẹ̀yin tí ẹ̀ bá believe, ẹ jẹ́ n play audio ìyá rẹ̀, ìyá tó bí Tani Olohun.
ṣe máa ń gbọ́ wọn bá ti kó lọ́wọ́ mọ́pa mi yóò di ọmọ mọ́pàá rẹ̀. Mo sọ fún program tó ń ṣe yìí, ìfẹ́ ló fi bẹ̀rẹ̀, ìfẹ́ ní kọ́ máa fi sọ̀rọ̀. Ọlọ́run máa ìtẹ́gbọ̀ làwọn gbà jọ àwáṣẹ́ àríṣẹ́. Skúù ni ó wà títí fún òjáde skúù àtúrà ìgbogbo ọ̀nà TikTok. Ṣùgbọ́n tí a mọ̀ ìwé ọmọ ti di kìí ṣe ọmọ kékeré mọ́. Èmi fúnra mi náà mo ti dàgbà. Ìkẹta nú ọmọ mi bí kẹrin ni ló wà. Ẹ̀rọ ti wọ 13 years. Ọdún pọ̀ ní bébí. Tí a nídìí láti bèrè nǹkan kan. Nǹkan tí náà ní bàjẹ́ lọ́dún tí náà ṣe. Ẹ̀ka ẹ̀ pé ó wà mọ́ bá ti kó lọ rí ọmọ kékeré. Àgbèrí kan náà padà lè mi wá. Àwọn sábù káàkiri ni. Ẹ̀rí mi dúpẹ́ lọ́wọ́ wa. Ìyá tó bí Tani Olohun, ìyá tó bíyàn lọ́mọ kó báyàn sọ̀rọ̀ kéèyàn má gbọ́, báwo lè ẹni yẹn ò ṣe ní ṣubú? Ìyá rẹ̀ wọ̀nù ẹ̀ pé program tó ń ṣe yìí ó léwu, jáwọ́ ń bẹ̀ pọ́ torí pé ò níṣẹ́ àìníṣẹ́ ló sún débẹ̀ ó lóun wáṣẹ́ òun ò rí. Títọ̀ bá wá wáṣẹ́ tó bá rí òun wá ní pé kó bẹ̀rẹ̀ sí dìfẹ́mù àwọn èèyàn. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ síkírìtì ọ̀nà tí Tani Olohun tí ó fi kó sínú pọ́blẹ́mù yìí, ó ti kọ́kọ́ fẹsẹ̀ kọ́ lọ́dọ̀ ìyá tó bí. Àwọn ẹbí rẹ̀ ẹ tó gbọ́ nǹkan tọ́kan náà àwọn ẹbí rẹ̀ sọ. Ọmọkùnrin kan tí ó ń pe ara rẹ̀ ní Tani Olohun ní orí ẹ̀rọ ayélujára tí ó sun Kùránì ní iná. À ń lo àkókò yìí láti fi àìdùnnú wa hàn lórí ìwà burúkú tí ó wù yìí, nítorí pé mọ̀lẹ́bí wa jẹ́ mùsùlùmí pọ́nbélé tí a sì ní ìgbàgbọ́ tí ó nípọn nínú Al-Kùránì. A ti bá wí ní ọ̀pọ̀lọpọ̀, a sì ń rọ gbogbo mùsùlùmí àgbáyé láti kún wa lọ́wọ́ lórí ìbẹ̀ Ọlọ́run kí ó bá wa dá a padà sí inú ẹ̀sìn Islam. Masala. Àwọn ẹbí Tani Olohun ló ń sọ̀rọ̀ yẹn o, kí wọ́n tó arrest ẹ̀ ní o. Audio tí mo play fún yìí, kí wọ́n tó arrest ẹ̀ ní, kì í ṣe pé lẹ́yìn ìgbà tó arrest ẹ̀ o, kí wọ́n tó arrest ẹ̀. So wọ́n pè wọ́n wọ̀nà kò gbọ́, ó continue gbogbo àwọn nǹkan tó ń ṣe. Nítorí pé ọ̀rọ̀ tí nǹkan bá ń ṣẹlẹ̀, ẹ jẹ́ ká gbìyànjú ká máa farabalẹ̀ ká sì máa wádìí dáadáa ká tó máa sọ̀rọ̀. Kó má já sí pé níbi ọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́lòmí ò ti ṣorí burúkú. Torí ìgbà tó bá ń parọ́ mọ́ ènìyàn kan tí ò ṣe, regardless of religion, regardless of whatever, inú lè bí Ọlọ́run sí òǹtọ̀hún tó bá ń sọ̀rọ̀ ọmọ ìyá rẹ̀ kan láìda. Islam ó fẹ́ kí àwọn mùsùlùmí kan accommodate non-Muslims. Pẹ̀lú ìfẹ́ ni àwọn oníṣẹ̀ṣe fi ń gbé Ìlọrin, àwọn oníṣẹ̀ṣe ń bẹ Ìlọrin, àwọn babaláwo ń bẹ ń bẹ, àwọn herbalist wọ́n bẹ ń bẹ. So kò sí ìjà láàrin wọn, ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ ilé ìwà rí bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ bá ti wo fídíò tí a ṣe nípa ìṣẹ̀ṣe day tí wọ́n láwọn fẹ́ ṣe nílọrin, lára nǹkan tó jẹ́ kí àwọn ọlọ́pàá kí wọ́n máa bí wọn sí Tani Olohun, mo sọ fún yín. Nígbà táwọn ọlọ́pàá ti pe àwọn oníṣẹ̀ṣe àtàwọn àfáà ní police station tí wọ́n wọ́nu tí wọ́n ṣe undertaking, wọ́n dẹ̀ sọ yí pé òkè ẹ̀yin oníṣẹ̀ṣe kí àlàáfíà lè bá ìjọba nílọrin o, ẹ lọ́ọ́ wá ibòmíì tẹ́ lè ti ṣe ìṣẹ̀ṣe day. Lẹ́yìn yẹn nẹ́sẹ̀ṣẹ̀ tí wọ́n lọ gba barrister Malcolm tó wà lẹ́kọ̀ọ́ páwọn fẹ́ sùn ọba Ìlọrin, odidi ọba Ìlọrin, wọ́n fẹ́ sùn ẹ̀ sí court
pé òun ni kò fẹ́ jẹ́ káwọn ṣe ìṣẹ̀ṣe dé nílùú Ìlọrin. ẹ̀yin náà so make sense. lẹ́yìn yẹn lẹ́yìn ìgbà tọ́lọ́pàá ti wọ́nu wọn, Tani Olohun bọ́ sórí social media ó bẹ̀rẹ̀ sí bú commissioner of police. Ó bú commissioner of police, ẹ lọ wò ó. Ṣé ẹ rò pé àwọn ọlọ́pàá ò mọ wo gbogbo ẹni tó ṣe pé wọ́n ti monitor page ẹ̀ láti April àti April náà ti monitor gbogbo page ẹ̀ wọ́n dẹ̀ ń track ẹ̀. Ṣé tọ́lọ́pàá bá ń wá èèyàn ṣé dandan ni kán bọ́ sórí social media nípa àwọn ń wá lágbájá? Ṣé ẹ mọ̀ pé yóò sá lọ? Ṣé ẹ mọ̀ pé wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú intelligent information. Because ìgbà tí èèyàn bá kọ́ iṣẹ́ kan tí ò bá mọ̀ nípa iṣẹ́, mọ̀ pé àwọn tí wọ́n mọ̀ nípa iṣẹ́ yẹn máa wò pé kí owó ní gbogbo nǹkan táwọn ẹni yìí ṣe yìí. Even àwọn information kan bẹ tí oníyàwó mẹ́ta tó release lórí social media kì í ṣe information tó yẹ kó gbé wá sórí social media, no. So intelligent information náà ń pè é. Táwọn ọlọ́pàá bá ń wáyàn, gbogbo ọ̀nà náà máa ń gbà láti mú ẹni tí wọ́n bá ń wá, but kì í ṣe pé wọ́n wá gbé gbogbo information yẹn wá sí public, no. Tí nǹkan kan bá ṣẹlẹ̀ níbì kan ẹ rí táwọn ọlọ́pàá bá fẹ́ make arrest, wọ́n á arrest gbogbo èèyàn tó wà ń bẹ̀. So wọ́n ṣẹ̀ṣẹ̀ wá máa ṣe interrogation, wọ́n fẹ́ fi wo ta ni innocent, ta làwọn criminal táwọn ń wá. Àwọn tó bá rí pé wọn ò mọwọ́ mẹsẹ̀ rí pé wọ́n máa release wọn lẹ́yọ kọ̀ọ̀kan. That is how police operates. Kò dẹ̀ síbikíbi tí wọ́n ti lè lọ arrest anybody. Sunday Igboho ṣé wọ́n sọ fún àwọn police tó wà ní Kútọ́nù? Interpol wọ́n wá Sunday Igboho ní Nàìjíríà, wọ́n declare wanted, ó sá lọ. Ṣé wọ́n mú ní Kútọ́nù? Kéèyàn kan wá ní wáyé tí wọ́n ṣe lè mú ní Kútọ́nù nígbà pé Nàìjíríà náà ti ń wá. Ẹ máa ronú. Wọ́n dẹ̀ wò pé kí làwọn lè fi charge sí court. So wọ́n bá ìbọn nílé rẹ̀, àwọn custom tí wọ́n lọ gbà. Ṣé wọ́n lọ sí Benin border tí wọ́n lọ attack àwọn custom ńbẹ̀ tí wọ́n gbà bọ́n lọ́wọ́ wọn. Gbogbo àwọn ọba yẹn náà bá lé Sunday Igboho, ìyẹn ganan lò against ẹ̀. Abẹ́ ẹ̀mọ̀ kan tí ń jẹ́ gọ́ọ̀mẹ̀ntì ni. Tó bá yá nísìn gọ́ọ̀mẹ̀ntì máa sọ fún àwọn Òkútagídí pé kéèsì yìí ó ti di between government and Tani Olohun, wá ní kí Òkútagídí kó stay off. Ẹ̀mọ̀ kan tí ń jẹ́ gọ́ọ̀mẹ̀ntì. Now nígbà tí pólísì ti wọ́ọ̀nù yìí pé àwọn oníṣẹ̀ṣẹ̀ àtàwọn mùsùlùmí ẹnìkan kan gbọ́dọ̀ dé oko lówó ní on the 20 kí ló ṣẹlẹ̀ lóko lówó? Ẹ wá dúró àwọn sójà àti police àti gbogbo àwọn security operatives ni wọ́n dà sí ojú títì ní oko lówó. Ṣé rò pé gómìnà Kwara State kò mọ̀ sọ̀rọ̀ yìí? Àwọn nǹkan tó máa mú àlàáfíà bá ìlú tiẹ̀ lòun náà máa ṣe, kò ní jẹ́ kí ìlú ó tú léwu lórí. Ẹ rí wípé before on the 20 ni wọ́n ti tètè mú Tani Olohun, torí pé ó ń sọ yí pé òun máa wá sí Ìlọrin lọ́n 20 yẹn pé nǹkan kò lè yẹ. Ó ní ọ̀rọ̀ tí commissioner of police sọ, ó sọ sápò ààrẹ. Police òun ló jẹ́ kán yà tètè wá gbogbo ọ̀nà tí mo ṣe gbé ní on the 16. So against on the 20 tí wọ́n láwọn fẹ́ ṣe ìṣẹ̀ṣe dé ní ìlú Ìlọrin. Ẹ rí wípé wọ́n lọ protect odò yẹn níjọ́ yẹn àwọn police wà ń bẹ̀. Kó tó wá di pé wọ́n ti ta àwọn náà lólobó pé ẹ má ta sí Ìlọrin o, ẹni tó bá bí dá kó yọjú sí oko lówó lọ́ọ̀dì 20 lọ́jọ́ kan gbé lọ sí Abẹ́òkúta náà ti lọ ṣe ìṣẹ̀ṣe dé wọn.
ẹ jẹ́ kí ká máa mọ nǹkan tí a fẹ́ ṣe. Ẹ jẹ́ kọ́kọ́ lọ síbi ọ̀rọ̀ Sowore. Sowore ó issue report kan. Ó sọ yìí pé ó ní Sowore, Omoyele Sowore said, he said, free Tani Olohun. Ó ní the charade by special interest in ILE-IFE to security jail Tani Olohun exposed. Sẹ́rí charade yẹn ìyẹn ni pé nǹkan tó túmọ̀ ní wípé like pé àwọn bíi pé force pé kéèyàn fẹ́ fi tipátipá pé láti fẹ́ fi tipátipá pé tipátipá ni àwọn security ni wọ́n lò pé wọ́n ní special interest nílọrin òun ló jẹ́ kán jẹ́ẹ̀lì Tani Olohun. Ó ní first they got a fake arrest warrant. They got a fake arrest warrant from area court to get him arrested. Now, asking state government to let him prosecute him without involving the DPP's office. So that is, Nigerian police are not following the process of law. Nǹkan tó ń sọ nìyẹn. Then nǹkan tó ń sọ ni pé the commissioner of police tó wà ní Ìlọrin pé wọ́n tẹ̀lé òfin pé ọ̀nà tí wọ́n gbà mú Tani Olohun pé kò bá òfin mu. Nǹkan tí Omoyele Sowore tó ń sọ nìyẹn nínú news tí ó release. Nǹkan tó ń sọ bẹ́ẹ̀ ni pé àwọn tí wọ́n lọ arrest Tani Olohun, it's like pé they kidnapped him. Ó ń pè wọ́n ní kidnapper nìyẹn. Ó ń pè àwọn police ní kidnapper. Ó ń sọ pé they invaded Tani Olohun's privacy. Nǹkan tó ń sọ nìyẹn. Pé wọ́n ti violate liberty ẹ̀. Nǹkan tó ń sọ nìyẹn tí ò bá mọ̀. And àwọn lọ́ọ̀yà àwọn ògo Ọlọ́run, àwọn ògo Ìlọrin wọ́n píríǹtì rìpọ́ọ̀tù tí Sowore tó release yìí. Ó wà nù kan tí wọ́n present fún adájọ́. That is pé wọ́n bà kóòtù gan lórúkọ jẹ́ pé it's like pé fake document ni kóòtù náà issue. Ó wà nù kan tó bí adájọ́ nínú gidigidi tí wọ́n fi adjourn kéèsì yẹn. And èyí tó pèrè ní administrator Tani Olohun tó lóun máa ń bá handle program ìyẹn náà issue statement kan lánàá ní ọwọ́ ìrọ̀lẹ́. Ó lóun dọ̀bálẹ̀ òun bẹ commissioner of police. Kí ló ń bẹ commissioner of police fún? Torí òun náà ti mọ̀ pé ọ̀gá òun ó ti bú. Ó tún wá bẹ̀rẹ̀ sí àtáàkì Sheikh Muritala Baba Bariga. Ó bẹ̀rẹ̀ sí bú yẹn náà. Ẹni tó yẹ kẹ́ ẹ máa bẹ̀ ó bẹ̀rẹ̀ sí bú. Ó bẹ̀rẹ̀ sí ṣépè fún ìyẹn ní ẹni tó pẹ̀rẹ̀ ní administrator fún Tani Olohun. Ṣé wọ́n fẹ́ràn Tani Olohun nìyẹn àbí wọ́n hate ẹ̀? Wọ́n dákún wàhálà fún bígbà tí iná ń jò tẹ́tù wọ́n ń bu iná sí.
and wọ́n sọ yí pé gbogbo wọn bẹ̀rẹ̀ sí sọ pé wọ́n fọ́ọ̀jì arrest warrant ní ipe Tani Olohun innocent citizen Nàìjíríà ni Tani Olohun pé ó wà innocent ipe wọ́n lẹ́tọ̀ọ́ àti lọ gbé wọ́n ní wọ́n lẹ́tọ̀ọ́ àti lọ gbé. Kí ló wá ṣẹlẹ̀ ní court lénìí kí n sáré kọ́kọ́ yà síbẹ̀ yẹn díẹ̀. About 25 lawyers àbí more than that wọ́n tẹ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ ni àwọn Ògo Ìlọrin àwọn lọ́yà torí àwọn lọ́yà bẹ̀rẹ̀ sí join ara wọn ti bẹ̀rẹ̀ sí join ara wọn àwọn lọ́yà yẹn ti pọ̀ gidigidi lórí kéèsì yìí gbogbo wọn ni wọ́n appear ní court nílọrin lórí ọ̀rọ̀ Tani Olohun yìí and àwọn Tani Olohun ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ̀ṣe ló yọjú lénìí ní court èrò pọ̀ ní court lénìí torí pé àwọn èèyàn wọn náà yọjú and àwọn náà gba lọ́yà lọ́yà Olúwotẹ́dé àwọn èèyàn lọ bí mẹ́ta so Tani Olohun náà àwọn èèyàn wọn gba lọ́yà bí mẹ́ta àwọn èèyàn tẹ́ ń retí Fẹ́mi Fálànà kó yọjú ṣùgbọ́n orí bàbá yẹn pé tayọ bẹ́ẹ̀ Christian ni Fẹ́mi Fálànà òun náà mọ nǹkan tí ń jẹ́ blasphemy pé kéèyàn kan dáná sun Quran àwọn mùsùlùmí ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ ó sì mọ̀ túmọ̀ tó bá léèyàn kan dáná sun Bíbélì ọmọ kan tí ń jẹ́ bẹ́ẹ̀ ó sì mọ̀ kan tí wọ́n ń pè ní defamation of character nínú òfin nínú law tí evidence dẹ̀ wà Fẹ́mi Fálànà ọmọ kan tí ń jẹ́ bẹ́ẹ̀ ẹ rí ó máa wù mí kí ẹ jẹ́ kí n kọ́kọ́ play voice lọ́yà ti àwọn Òkútagídí àti àwọn Ògo Ìlọrin wọ́n jọ pawọ́ pọ̀ lórí kéèsì yìí ni kí ni lọ́yà sọ lẹ́nìí lórí àbájáde ohun tílé ẹjọ́ tó sọ lẹ́nìí. lọ́yà tó bá jẹ́ pé nítorí only way ta lè fi continue òun ni tá a bá sì fi charge wọn tá a sọ pé okay o a fẹ́ withdraw èèyàn yìí bí ìdá pé kò sí lára à ń continue pẹ̀lú èèyàn kan tó kù but nígbà tí àdẹ̀ tí lè rí yẹn ṣe tí lọ́yà náà ti appear fún bàbá Tẹ́dé ní last adjourn date which was on 21st so àwa wò pé okay court wa ni okay if that is the case kò sí wàhálà àwọn máa fún wa ní date sí èní in the interest of justice òun ni court ò fi fún wa ní longer date wọ́n kàn án ní kán lọ remand bàbá Tẹ́dé wọ́n wá issue production warrant wọ́n wá issue production warrant fún Tani Olohun ipe kí wọ́n mú wá sí kóòtù ní èní yìí lọ́ fi wá mú Tani Olohun àti bàbá Tẹ́dé wá sí kóòtù ìgbà tó ń gbé wọn wá lèlì àwa lọ́yà everybody wá our on ground àwa lọ́yà tá a represent bàbá Òkútagídí àti Ògo Ìlọrin we are 25 in number. ẹ̀yin lọ́yà tẹ́ jẹ́ Muslim lawyers bẹ́ẹ̀ represent Ògo Ìlọrin àti bàbá Òkútagídí we are 25 ni wá. àwọn tí wọ́n represent first defendant ìyẹn Tani Olohun àwọn jẹ́ mẹ́ta. láwọn lọ́yà tí wọ́n jẹ́ lọ́yà Tani Olohun wọ́n láwọn yẹn jẹ́ mẹ́ta. àwọn lọ́yà tí wọ́n represent bàbá àti Tẹ́dé àwọn jẹ́ méjì. wọ́n jẹ́ mẹ́ta sorry. mẹ́ta jẹ́ mẹ́fà. nígbà tí adájọ́ tó ṣàdí pé àwọn announce appearance oníkàkú announce appearance wọn léyìí tó jẹ́ pé òun náà ni àkọ́kọ́. the next thing ó ní pé lọ́yà tí ó lead wa
tí wọ́n jẹ́ Dr. S.U. Imam àwọn dìde wọ́n jọ pé wọ́n sọ fún ilé ẹjọ́ pé kéèsì yìí o lẹ́ni is for mention a dẹ̀ ṣetán láti continue láti proceed pẹ̀lú kéèsì yẹn we are fully ready. àwọn lọ́ọ̀yà ti first defendant àwọn náà dìde àwọn náà ní àwọn wà ready but àwọn ní preliminary objection PO àwọn raise objection láti lè challenge jurisdiction kóòtù wípé kóòtù tí a gbé kéèsì yẹn wà ní agbára láti determine kéèsì tí a gbé wá síwájú ẹ̀ fún ìdí pé abuse of court process wípé abuse court process reason wọn ni pé since tó jẹ́ pé kóòtù kan ni wọ́n ti kọ́kọ́ arraign Tani Olohun tẹ́lẹ̀ tó jẹ́ magistrate court wípé a ní right láti wá tún institute another case against him tó dẹ̀ jẹ́ criminal case ní kóòtù mi so based on that ẹni tó lead wa náà àwọn náà dìde S.U. Imam wọ́n ní rárá o lóòótọ́ wọ́n sáàbù wa wọ́n dẹ̀sẹ̀ sáàbù wa láàárọ̀ yìí nínú kóòtù ní déédéé aago 10 gẹ́gẹ́ ni wọ́n sáàbù wa so èmi ni mo dẹ̀ receive ẹ̀ èmi náà mo endorse ẹ̀ èmi náà ni mo endorse ẹ̀ ni mo receive ẹ̀ so ìgbà tí a dẹ̀ ṣe yẹn wọ́n dẹ̀ sọ fún kóòtù bẹ́ẹ̀ kóòtù wa ní òkè kò sí problem wípé kí ni reaction wa to that preliminary objection wọ́n ti sọ fún kóòtù pé òfin tí wọ́n bá ṣàwò èèyàn òfin fàyè gba kíyàn náà react sí nǹkan táwọn other party tí wọ́n file so for that reason we need time to react àwa náà fẹ́ file reaction abẹ́ react sí process tí wọ́n file àwa náà fẹ́ react sí so court wa ni if that is the case bí how many days ni ó take wa láti react wọ́n jẹ́ jọ́ kí court mọ̀ pé it will take us 7 days within 7 days a perfect counter affidavit wa so court wa ni how many days ni ó take àwọn lọ́ọ̀yà àwọn defendant náà láti reply on point of law àwọn náà wá ní just 1 day is okay for them court wa ni if that is the case àwọn máa adjourn case yẹn till on the 4th of September ọdún tí a wà yìí lẹ́yìn tó túmọ̀ sí pé in 2 weeks time ni a máa padà wá sí court láti continue case wa níta fẹ́ ṣe níjọ́ yẹn ò ju pé ká wá argue ṣé lóòótọ́ ni kóòtù ní agbára láti gbọ́ kéèsì yìí àbí kò ní agbára láti gbọ́. ẹ̀rọ kó tó di pa máa lọ kó tó di pé máa lọ ìbéèrè ẹyọ kan léyìí tí tó fẹ́ jẹ́ bí controversial issue àbí controversial something lórí online òun ni pé àwọn kan takú wọn sọ pé fake warrant òun náà ni wọ́n sọ ẹ̀hún mo fẹ́ kí wọ́n kàn clear rẹ̀ níwọ̀n àgbà pé fake warrant wọ́n ti wá arrest Tani Olohun kíní yẹn ó ti dá controversy ṣé lóòótọ́ ni ṣé fake warrant ni lóòótọ́. ṣẹ́rí lórí ọ̀rọ̀ fake warrant or no fake warrant àwọn tó ń sọ yẹn wọn ò mọ nǹkan tó ń sọ ni. ṣẹ́rí èèyàn kan lè wà lórí social media kó wà l'Ábùjá Èkó kó wà n'Íbàdàn àbílò Èkó kó a máa bẹ̀rẹ̀ sí sọ nǹkan tó jẹ́ òótọ́ nǹkan tó mọ̀ ṣáwa tá a jẹ́ lọ́ọ̀yà àwọn bàbá wa Òkútagídí àtògo Ìlọrin bá a ṣe pọ̀ tó in number we are 25 we are even more than tí ì bá ṣe fáwọn lọ́ọ̀yà tó kù ráyè àbá wọ 50 ní kóòtù lónìí. ṣé orí wo wá pé láti kọ́kọ́ wo òfin fínífíní kó tó di pé I take step to take. ṣe rí àwọn tó wà ní online social media court let me put it that way àwọn kan ń wá bẹ́ẹ̀ wọ́n kàn ń decide kò sófin kò sí kankan no procedures. This is a court of law, a court of competent jurisdiction. Ibẹ̀ ni a ti get warrant of arrest. Kò sí anybody tó ní power láti issue warrant of arrest yàtọ̀ sí kóòtù. Even àwọn ọlọ́pàá ò ní agbára láti issue warrant of arrest. Kóòtù nìkan ló ní agbára bẹ́ẹ̀. Yes, kóòtù ni ó ní agbára láti issue warrant of arrest. ṣé a rí nínú àwọn lọ́ọ̀yà bàbá Tẹ́dẹ́ àti Tani Olohun tí wọ́n jẹ́ muslim jẹ́ a rí nínú wọn tó jẹ́ muslim. nínú àwọn lọ́ọ̀yà bàbá lọ́ọ̀yà olóbì muslim
àwọn míì náà bẹ́ẹ̀ muslim ni wọ́n nínú tí so wọ́n wà báyẹn ṣe understand jẹ́ pé muslim ni wọ́n but it is no matter it is immaterial who ẹni tí èèyàn represent òfin fàyè gbà bí it a christian a muslim oníṣẹ̀ṣe ó ní right láti employ sáfíìsì lọ́ọ̀yà tó bá wù ú irrespective of religion. gbogbo àwọn lọ́ọ̀yà wa lápapọ̀ yẹn yẹn ọlọ́mọ sáà wọn lálàáfíà wọn rà ṣe yọrí ṣe kẹ́mi wọn kún ọlọ́mọ jẹ rí dádúró wọ́n sì jẹ́. Eléyìí ni direct reports látọ̀dọ̀ lọ́ọ̀yà àwọn Ògo Ìlọrin tí wọ́n arrest Tani Olohun. Màá play video lọ́ọ̀yà tí àwọn Tani Olohun lọ́ọ̀yà tí àwọn gbà màá play video ẹ̀ fún wa láti pé ká wò mo fẹ́ ká wò kí a lè mọ nǹkan tó ṣẹlẹ̀. báyìí ló ṣe ṣe sí ibi tó dúró sí nínú box bàbá kejì dìde dúró báyìí bàbá tó dàgbà jù lọ ìyẹn dìde bí wọn kọ́ kan bàbá yẹn òun tó wá jẹ́ young man tó sì strong òun ni wàá lè dìde tó rọ̀ mọ́ kiri nǹkan tó wà ẹ sọ fún àwọn mẹ́kọ̀ọ́ wá sí fún bàbá ìjẹun wọnú fídíò wa o nítorí pé ànírógun ẹkún ànírógun gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ogun wọn ti rógun ẹ̀mí tó bá máa jáde báyìí superstar ló jáde owó àgbáyé. So àwa ti wá fáìlì preliminary objection lọ́ọ̀yà Banks ní lead lọ́ọ̀yà o èmi kọ́ o lọ́ọ̀yà Adémọ́lá Banks ní àwọn sì wà ń kọ̀ tó ń ṣe kéèsì mi àwọn tí à ń pè ní Yorùbá lẹ́sìn ni wọ́n rán mi wá pé agbẹjọ́rò tó ń ṣiṣẹ́ ní kí n dúró tì dájọ́ máa ṣe. So kò ń ṣèmi gangan ni ẹni tí wọ́n gbéṣẹ́ fún wọn wá dúró tí wọ́n pé káwọn nìkan máa wà níbí. So orúkọ tèmi ni amòfin Adédàmọ́lá Ọlálékan Sólésì láti ìlú Èkó. So a ti fún ìbúra objection pé ẹ lè múyàn fún ẹ̀ṣẹ̀ kan ẹ wá gba ṣẹjọ́ méjì kóòtù méjì lórí ẹ̀sùn kan. So a ti fún ìbúra objection yẹn ẹ mọ nǹkan tí wọ́n máa pè ní Yorùbá. Yorùbá tá a fún ní pé wọ́n da ẹjọ́ nù against Tani Olohun. So àwọn yẹn wá láwọn ní ìdí ọjọ́ méje láti reply. So nǹkan tó máa jẹ́ kó pẹ́ nìyẹn. Lẹ́yìn ọjọ́ méje àwọn sọ pé ọjọ́ kan làwọn ní ìjà àwọn fẹ́ kó fast. Àwọn gan kò yẹ kó gbàjọ ọjọ́ méjì rárá. Irú ọdún làbá yẹn tó ti rẹ̀ sọ ọdún wọ́n fẹ́ fà á ní wọ́n fẹ́ wéèsì time àkókò wa. Ṣé ni wọ́n sọ pé ọjọ́ méje làwọn fẹ́ kó lè jù. Àtọ́bí náà àgbẹ̀ tó bá ti fà ìgbọ́ tó yẹ ká fà ìdúrà points of law. Àwọn sọ wọn bọ́jọ́ kan la ní torí a fẹ́ kó jẹ́ kíákíá. So ọjọ́ kan yẹn bọ́ sí Friday àbí Thursday next week kóòtù yóò dẹ̀ kí n sit ní Friday Monday àti Wednesday náà máa ń sit so the next Monday ní date so next Monday yẹn ló máa ń jẹ́ September 4 ọdún yẹn la wá ń bọ̀ tá a fẹ́ wá ṣe ẹjọ́ àtakò yẹn iṣẹ́ yẹn ṣe understand then bàbá ti dé ó yẹ ká gba béèlì wọn lé nì ṣé ọ̀wẹ́ kò fi ṣe kéèsì méjì ni wọ́n fà lè gé ìzọ̀wá ìpàdé bíi Tani Olohun wọ́n nítorí pé wọ́n lẹ̀ wọ́n papọ̀ a lè dágbà wọn pé gbogbo brown jẹ́tọ̀ ẹ̀ máa ń kọ́ gbọ́ná ká tó ṣe gbígbà lẹ̀ wọn béèlì wọn tó lágbára Ọlọ́run a máa ṣe béèlì wọn láìpẹ́ dẹ̀mọ́ wá fẹ́ sọ fún yín náà tẹ́gbà tí ì gbọ́ ni pé èyí tọ́wọ́ kọ́ gbé wá ní ọ̀sẹ̀ tó kọjá ìyàwó kò kí ń ṣe upper area court magistrate court ni ìyẹn náà àti file application fún bail wọ́n dẹ̀ ti fún wa lọ́jọ́ September 5 so dáńsá máa wá ní September 4 sí nígbà yìí a dẹ̀ máa wá ní September 5 síbẹ̀ yẹn a dẹ̀ gbọ́dọ̀ pọ̀ ìgbà tẹ́mi rí ilé ní ọkàn mi balẹ̀ o nígbà tí wọ́n lọ́jọ́ Monday mo ń fi ẹ̀mí gbàdúrà ní ìyàwó mi ń pè mí gan-an mo sọ fún pé
mo mọ̀ pé ibi tó ti ń pè mọ́ tí mo gbé kí ló ń ṣẹlẹ̀ mo ní ó ti da pé olójú àti gbàkóso nígbà táwọn ṣe tán mo nígbà yẹn tó mo sọ fún ẹ̀rù ń gbà mí bọ́ tí mo gbọ́dọ̀ sọ̀rọ̀ burúkú jáde so tí mo rí ilé ní ọkàn mi balẹ̀ gan mo kí káàbọ̀ ṣe gan fẹ́ ṣe wá ẹ jẹ́ ká tó pọ̀ sí mo dúpẹ́ sá. ẹ jẹ́ kí wọ́n wá dúró mọ́ láìsí ọ̀rọ̀ yìí. ní ìbéèrè kẹta láti ọjọ́ tí wọ́n ti wà ń bẹ̀ ẹni kò sí láǹfààní àti fojú kan. bó láti lọ rí bó láti lè yọjú dáhà náà nípa sọ̀rọ̀ dáàbí mọ ẹ̀bùn àlàáfíà rẹ̀. ó jẹ́ jẹ́ pẹ́yìn gan lẹ́lẹ́mọ lọ́tàmọ̀ tẹ̀lé lẹ́yìn tó lè já mọ́ rí. torí a dá ọ̀rọ̀ yẹn sílẹ̀ nínú court pé wọ́n jẹ́ kẹ́nikẹ́ni rí ṣe understand adájọ́ wa sọ pé kó tiẹ̀ jẹ́ni tí wọ́n pa ni ẹni tí wọ́n ti dájọ́ ikú fún gbọ̀tọ́ tí ì pa ó sì ní ẹ̀tọ́ sí káwọn èèyàn wá wò àdáda àti agbẹjọ́rò rẹ̀ wọ́n wá wò ṣe understand àwọn oní prison àwọn wọ́dà wá wá ọ̀rọ̀ tó sọ èmi ò gbàgbé òótọ́ náà sọ wọ́n wá wọ́n sọ pé àwọn ò rí anybody kó wá wò dáadáa lọ́wọ́ ni. àpò dáhùn lọ tí ogun wa ń lọ wọ́n lè sọ pé gbogbo àdáhùn bí lọ́la ń lọ́lẹ̀ bọ̀ wọ́n wá ní wọ́n gbọ́dọ̀ mọ̀ mo fẹ́ kọ́kọ́ wọ́n wá sọ pé tó bá dẹ̀ jẹ́ ẹni tó bá dẹ̀ wá ní ẹni tó wá jẹ́ pé ni ẹ wá nígbà tí kò kì í ṣe ìgbà tí àsìkò tí wọ́n lè rí ó yẹ kó wá pé wọ́n mọ̀. àwọn ọ̀bá wa sọ ẹgbẹ́ sọ nítorí àwọn ọ̀bá wa sọ ẹgbẹ́ sọ ìgbà tí àsìkò ẹ̀bọ̀n torí pé àwọn tí wọ́n máa lè fẹ́ ṣe léṣe àwọn ọ̀bẹ kọ́ mọ ìgbà àsìkò kọ́ máa lọ sọ pé ẹ̀kọ́ máa ní ṣe báyà lábìrì lójú gbogbo ayé àwọn ẹ̀ náà dẹ̀ wà láàṣẹ ìbìrì. so lọ́yà banks mo mọ̀ pé púpọ̀ láàrin àwọn tó mọ̀ wà mí wọ́n máa lọ rí wọn lénu. so ọ̀rẹ́ mi tó wà níbí tí ń ṣàbúrò ẹni tá à ń sọ ó máa làyàs pẹ̀lú wọn so that ẹ máa at least òun á tiẹ̀ ṣe lè rí. ṣe rí náà fẹ́ throw more light sí ọ̀rọ̀ yìí ṣe rí kéèsì tí wọ́n gbé wá ń jọ Monday tí wọ́n gbé wá láti rẹ́dà kéèsì tí wọ́n gbé wá ní against Talọ́lọ́hun bàbá kéèsì tí wọ́n gbé wá sí ẹ̀tẹ́lẹ̀ sí against Talọ́lọ́hun sẹ́kẹ̀tì àwọn lọ́ọ̀yà wọ́n fáìlì kéèsì against ẹ̀ sí wọ́n fáìlì à òun ló ṣẹlẹ̀ lẹ́nu òun náà fi issue bench one àti wọn lọ arrest yẹ Ìbàdàn wọn dẹ̀ tún un torí kéèyàn tó lè mú tí wọ́n bá kéèké bá wà ní kóòtù ó ní àwọn procedure tí kéèyàn tẹ̀lé òun tẹ̀lé o but kóòtù ti grant order yẹn pé kó lọ arrest yẹ so yára ẹ̀sán arrest yẹ nígbà tó dé àgọ́ ọlọ́pàá wá ní pé àwọn náà ti ní petition kan tó wà against yẹ tẹ́lẹ̀ so àwọn ò ní bẹ wá kóòtù ó dá wà láàrin kóòtù àti commissioner of police but at the end of the day ṣá commissioner of police náà wẹ́wẹ́ fún ògbé wa for commissioner of police àwọn wá fáìlì FIR àwọn pè lẹ́jọ́ fún ara wọn pé ní àwọn ti ní petition against it so ọ̀nàgbé wa níjọ́ ni so eléyìí tí wọ́n gbé wá lé ní ìrísí ó ní kéèsì tí wọ́n ti fáìlì pẹ̀lú ẹ̀ against it originally tó fi lọ mú so báyìí nísìnyí ó ti wá di abuse of court process so tó máa ń pè ní ìtọ̀ wọ́n ti gbé wá court kí lẹ̀ tún mú fún so yẹ báyìí nísìnyí so only aláti trash out one way or the other and we get there ẹ má bẹ̀rẹ̀ ní kankan o. nàìjíríà mo fẹ́ bẹ̀rẹ̀ lẹ́bẹ̀ẹ́. àwa tá a bá ní ọpọlọ tá a ní làákàyè tí à ń fi òye bá ọ̀rọ̀ yìí lọ àtọ̀rọ̀ tí mo kọ́kọ́ sọ níbẹ̀rẹ̀ yóò yé wa wípé àwọn Nigerian Police Force wọ́n ti ń wá Talọ́lọ́hun tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti arrest ẹ̀ kó tó di pé àwọn ògo Ìlọrin kó tó di pé wọ́n lọ sí court láti lọ complain direct complain lọ́ọ̀yà àwọn Talọ́lọ́hun lẹ́rí tán sọ̀rọ̀ yẹn wọ́n wà ń court ọ̀rọ̀ tó sojú wọn ni so àwọn pólísì ti ń wá èèyàn tẹ́lẹ̀ ló jẹ́ kí n sọ yí pé bí ìgbà tẹ́ fẹ́ pa màálùú tẹ́ ti sólókùn tẹ́ ti dàdùbúlẹ̀ tí ẹ̀ wá rí ọ̀bẹ tẹ́ fẹ́ fi pa bóyá ọ̀bẹ yẹn ẹ̀ mọ̀ bí tẹ́ jù sí mọ́ nínú ilẹ̀
tó wá já sí pé màálù fúnra rẹ̀ ló fi ẹsẹ̀ ta yẹ̀pẹ̀ tó wà nílẹ̀ títẹ̀ fi wá mọ ibi tí ọ̀bẹ wà àbí ẹni tí wọ́n fẹ́ sun jẹ tó wá ń fi epo rárá ṣe mọ̀ pé tó bá bu epo sí i ṣe ni ọmọ jù láìláì òun ni ọ̀rọ̀ kéèsì Tani Olohun yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ àwọn ibi tí arákùnrin yìí tó ti fi ẹnu kọ ó pọ̀ gidigidi kéèyàn fẹnu kọ ó léwu ju kéèyàn fẹsẹ̀ kọ ó lè fẹsẹ̀ kọ kí ẹsẹ̀ rẹ kó bẹ̀rẹ̀ sí yọ ẹ̀jẹ̀ kó o sì wá solution sí kó gbé lọ sí hospital kí wọ́n bẹ tọ́jú ẹ̀ bọ̀ téèyàn bá fẹnu kọ tí kì í sọ̀nà kan kì í sọ̀nà méjì kì í sọ̀nà mẹ́ta kì í sọ̀nà mẹ́rin ẹ rí i pé ó léwu díẹ̀ torí pé ogbó eléyìí tẹ́lẹ̀ bá ní ok òun fi oríjì ẹ̀ pé òun yọ̀ǹda rẹ̀ fọlọ́hún ààrẹ ẹni tó sọ pé òun ò foríjì nínú gbogbo àwọn àfáà tó ti bú yìí òun ló jẹ́ kí n sọ fún Yínká TNT ẹkún tó ń sun kí ló dé tó sun ẹkún yẹn tẹ́lẹ̀ ṣebí wọn náà wà lórí social media ṣe bó rí gbogbo àwọn atrocities tí bọ̀bọ̀ yìí tó commit ó pé kó wá fóònù ẹ̀ kó pé kó wọ́nù ẹ̀ ó wá ń sun ẹkún wípé gbogbo àwọn abiyamọ ọ̀rọ̀ ti ta ogun nǹkan bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ pé èèyàn kan ń bọ́ sí social media ọmọ wa sunkún ọ̀ ń tọrọ àforíjì ọ̀ ń bẹ ọba lọ́rin àwọn abiyamọ ò kàn ṣàánú Tani Olohun ọba Solomon tó yá sí pé ó ti àtáàkì àwọn mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ gbà tó ní kò sí irun kíkí nínú Quran àwọn ẹ̀ náà òun náà ó ṣe apology fún Tani Olohun yẹn ọba Solomon ẹni tó sọ pé ó ti mu ọtí yó tó bá ti mu ọtí yó ní mọ̀ bọ́ sórí social media ọ̀rọ̀ ti ta owó kan táwọn ń wí yẹn ṣe rí kéèsì Tani Olohun wọ́n compile ẹ̀ ni wọ́n pile up gbogbo ẹ̀ ni o ọ̀pọ̀ o Ọlọ́run bá ń gbọ́ ó pọ̀ èyí pé tí bá ti ń bọ́ níbẹ̀ ọ̀kan ni wọ́n mọ invite ẹ̀kọ́ wá bọ́ sí ibòmíì tí wọ́n bá dẹ̀ bẹ́ẹ̀lẹ̀ tó bá bẹ́ẹ̀lẹ̀ kan tó bẹ́ẹ̀lẹ̀ wọ́n á fún ní condition tó bá meet up bail condition kò sì gbọ́dọ̀ sá lọ tó bá sá lọ gbogbo àwọn tó bá jẹ́ ṣọtí ó ti kó wọn sínú wàhálà nìyẹn ó ti kó wọn sínú wàhálà. When you destroy somebody's life with lies, just take it as a loan. It will come back to you with interest. Gbogbo àwọn tí máa ń ba àwọn èèyàn jẹ́ tí máa ń ba orúkọ àwọn èèyàn jẹ́ lórí social media ẹ continue. Sórí léyìí tó ń ṣẹlẹ̀ yìí tó o bá wòye sí pé ẹ̀kọ́ leléyìí o mọ̀kànmọ́kàn lóye kàn ó ń bọ̀ wá kàn ọ́ ìwọ tí ó já sí gbogbo gbà àwọn èèyàn kan wà tí wọ́n máa ń sanwó fáwọn ẹlòmíì kàn máa bọ́ sórí social media kàn máa blackmail àwọn èèyàn kàn máa bà wọ́n lórúkọ jẹ́ wọ́n ń bọ̀ wá yíwèé kàn wọ́n náà wọ́n ń bọ̀ wá yí ìwé kan ìwọ náà kódà kó wà ní kútúwéńjì wọ́n ń bọ̀ wá díẹ̀díẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ nìyẹn o díẹ̀díẹ̀ ni ẹ jẹ́ kí ká ṣọ́ ara wa tá a bá wò pé àwọn èèyàn wọ́n ń hélì rẹ onífọ́lówàsì onígbà ọláwo lórí social media ó ń tanra rẹ̀ dànù wàláì tọ́lá ó ń tanra rẹ̀ dànù pàápàá àwọn Yorùbá tiẹ̀ burú púpọ̀ sórí tó bá ti kú gbogbo àwọn fámìlì rẹ gbogbo àwọn ọ̀rẹ́ rẹ
gbogbo àwọn tó gbẹ́mi lé wọ́n kàn máa send emotional messages lásán ni. Gbogbo WhatsApp page rẹ, gbogbo Facebook page rẹ, YouTube rẹ, àwọn èèyàn kan máa sọ pé àwọn miss rẹ náà ní gbogbo messages rẹ kò sẹ́ni tí ó kà á mọ́ nígbà tó bá ti kú ò nílé kà á mọ́. Nígbà tá a bá fi rí bí ọ̀sẹ̀ mélòó kan wọ́n ti gbàgbé rẹ, wọ́n ti gbàgbé rẹ. Nǹkan tí ń jẹ́ ilé ayé nìyẹn o, kò yé àwọn èèyàn nípa nǹkan tí ń jẹ́ ilé ayé. Ok, ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ̀ṣe tí wọ́n lọ rí lẹ́nìísì tí wọ́n lọ court, èyí mélòó lọ sọ̀rọ̀ ìyá ọlọ́sùn, wọ́n ti gbàgbé ẹ̀ síbẹ̀. Wọ́n ti gbàgbé ẹ̀ síbẹ̀. Sunday Igboho ṣé wọ́n gbàgbé ẹ̀ nísìnyí, wọ́n ti gbàgbé ẹ̀ sí Kútọ́nù. Wọ́n ti Sunday Igboho náà wọ́n tì a sọ fún òun náà inú rẹ̀ ń dùn, òòṣà tí wọ́n yìn inú rẹ̀ ń dùn títí tí wọ́n fi ti òun náà lu. Wọ́n mọ̀ abẹ́ ẹ̀ mọ̀kan tí ń jẹ́ gọ́fìmẹ̀ntì ni. Wọ́n mọ̀kan tí ń jẹ́ gọ́fìmẹ̀ntì. Gọ́fìmẹ̀ntì ó ṣòro láti bájà, and kì í ṣe èèyàn kan ló ń jẹ́ ìjọba. Kì í ṣe èèyàn kan ló ń jẹ́ ìjọba. Àwọn nǹkan tí kò yé àwọn èèyàn nìyí. Àwọn èèyàn kan wọ́n sọ wípé kí ló dé tó já sí pé ta lọ́lọ́run torí pé ó ti jẹ́ oníṣẹ̀ṣe làwọn mùsùlùmí ṣe dójúlé lọ́jọ́ kan tì mọ́lé. Wọ́n wo area kí ló ṣe, wọ́n wo area yìí pé àwọn mùsùlùmí gan wọ́n ń gbéra wọn lọ court. Wọ́n ń gbéra wọn lọ court. Ìkan tí ń jẹ́ Fọlọ́runṣọ́ tó wà ní Ṣàó tó máa ń sọ ọ̀rọ̀ lóríṣiríṣi báyìí, àwọn ọ̀rọ̀ tó wà sensitive, á kàn máa sọ àwọn nǹkan mi tó make sense, but lọ́dọ̀ tiẹ̀ ó make sense. Òun náà wọ́n arrest ẹ̀, wọ́n gbé lọ court. Tí bá já sí pé wọ́n sọ fún kó lọ bẹ̀bẹ̀, òun náà bá wà látìmọ́lé nílọrin. So òun náà bẹ̀rẹ̀ sí bú àwọn èèyàn, ó bẹ̀rẹ̀ sí pa àwọn èèyàn kan lórí burúkú, ó bẹ̀rẹ̀ sí takò wọn. Ìyẹn Fọlọ́runṣọ́ mùsùlùmí ni, àáfàá ni, wọ́n gbé òun náà lọ kóòtù. Yẹ̀sàlúndàkà àti Akadip mùsùlùmí àti mùsùlùmí ni wọ́n gbéra wọn lọ kóòtù, wọ́n ti yanjú ẹ̀. So wọ́n ti bẹ̀bẹ̀, kálukú ti foríjìra wọn. Imran Eleha ó gbé Ani Ìkáyé lọ kóòtù, àáfàá àtàáfàá nìyẹn, mùsùlùmí àti mùsùlùmí, wọ́n ti yanjú ẹ̀. Mufti àti Sheikh Daud, àsìkò kan wà tí Mufti fi ọlọ́pàá mú Sheikh Daud àfáà ńlá, ṣùgbọ́n